dádì chọ́ọ̀chì ó bá mi sùn, ẹ̀yin tèmi ó bá mi sùn gan ni. Kò síbi tí ò dó, kò síbi tí olùṣọ́-àgùntàn ò dó. Ó dó ọyàn, ó dó ẹnu, ó dó òbò, ó fẹ́ẹ̀ dó fùrọ̀ pàápàá ní olùṣọ́-àgùntàn. Ẹ̀yin tèmi ó fẹ́ẹ̀ dó mi pa, ó fẹ́ẹ̀ dó mi pa. Ìyàwó èèyàn ni mí o, ìyàwó ilé èèyàn ni mí. Ẹ̀yin tèmi ó ga o, ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi Hajia on point by 2 ṣe wà lénìí. Alhamdulillahi Rabbil Alamin. Mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo mú wá yìí. Real life. Àwọn daddy church àti àwọn àfáà wa. Lẹ́yìn ìgbà tí mo bá sọ̀rọ̀ yìí tán, ìwọ tó bá wà nínú opinion pé ẹ sì jẹ́ ká máa bò àṣírí, ẹ máa jẹ́ ká máa bò àṣírí. Kí n tó conclude èyí tí mo fẹ́ sọ yìí, ẹ jẹ́ kí n ṣe àlàyé ọ̀rọ̀ yìí tán ná. Kí n tó conclude ọ̀rọ̀ yìí pé ìwọ tó bá sì wà ní under tabernacle pé ẹ máa bò àṣírí, ẹ jẹ́ ká máa bò àṣírí. Ẹ̀yin tèmi, thank you for joining me. Ẹ̀yin náà rí title. Alhamdulillahi Rabbil Alamin. Arábìnrin kan wà nílùú Adó Èkìtì. Wọ́n ń pe arábìnrin yìí ní Tangbogbo. Kí ni ìdí tí wọ́n fi ń pè ní Tangbogbo? Nítorí pé ó jẹ́ business woman tó jẹ́ ọmọ ajé tí ọwọ́ rẹ̀ sì jí sówó díẹ̀díẹ̀ níwọ̀nba. Ìdí tí wọ́n fi ń pè ní Tangbogbo òun ni pé kò sí nǹkan tó wá dé ṣọ́ọ̀bù ẹ̀ tó ò ríra. Ṣé wọn káwọn ẹlòmíì wà bẹ́ẹ̀, even ní vicinity yín, kò sí nǹkan tẹ fẹ́ rà. O fẹ́ ra irú ni, o fẹ́ ra ata ni, o fẹ́ ra magí ni, o fẹ́ ra kán ni, o fẹ́ ra ẹja ni, ẹja gbígbẹ ni, ẹja tútù ni, ẹyin ni, even ẹran, iṣu, ẹ̀wà, dáwà, òróró, epo, kò sí nǹkan tí wọ́n ń tà. Ọlọ́run sì ṣàánú rẹ̀, Ọlọ́run help ẹ̀. Ló bá dijọ́ kan ni olùṣọ́-àgùntàn ti ìlú Adó Èkìtì, Ìjàdù. Mo forúkọ bo olùṣọ́-àgùntàn yìí láṣìírí. Orúkọ chọ́ọ̀chì olùṣọ́-àgùntàn yìí ń jẹ́ Christ Grace nílùú Adó Èkìtì. Ọ̀rọ̀ èèyàn tí mo sọ yìí, àwọn èèyàn púpọ̀ wọ́n ti gbọ́ sí i. Èmi wá tún mú wá nítorí àwọn story daddy church tá à ń bá lọ. Mo ní worst story wà ju èyí tá à ń bá yín mú wá lọ, àfi tí wọ́n bá sọ síta. Èyí tí wọn ò bá sọ síta, báwo la ṣe fẹ́ gbọ́? Gbogbo anything tí n bá share pẹ̀lú yín, real life ni o, kì í ṣe irọ́. Ní olùṣọ́-àgùntàn yìí ti Christ Grace Church yìí ló bá pè, ló bá ní wá, mo ríran sí ẹ o, mo ríran sí ẹ pé wàá kú, mo ríran sí ẹ pé wàá kú. Olùṣọ́-àgùntàn yìí ó jẹ́ ọkọ neighbor Tangbogbo. Wọ́n yọjọ ní ṣọ́ọ̀bù tira wọn, àmọ́ ọmọ alájẹ ni Tangbogbo. Ó ṣeé ṣe, ẹ̀yin tèmi, tẹ bá listen sí story yìí to the end, ó ṣeé ṣe bóyá jealousy lè wà ní ọ̀rọ̀ yìí. Ìdí jealousy ẹ máa gbọ́ at the end of this video. Yes. Ló bá wá ní olùṣọ́-àgùntàn bá ní mo mọ̀ ríran sí ẹ, wàá kú, ṣó lè ṣètò àdúrà? Òun ṣe, ló bá ní kó ránṣẹ́ sí mọ́mí ẹ̀ kí wọ́n pàdé ní church. Ẹ má gbàgbé, olùṣọ́-àgùntàn ni, pastor ni, daddy church ni, tí wọ́n sì respect dáadáa ní vicinity yẹn. Bó ṣe pé mọ́mí ẹ̀ nìyẹn, bí wọ́n ṣe pàdé ní church nìyẹn. In fact, pastor ló fi mọ́tò gbé dé ṣọ́ọ̀ṣì ibi tí ó wà urgent dé. Gbogbo àsìkò tá à ń sọ yìí kì í ṣe ní ọwọ́ aago kéékèèké o, ọwọ́ aago ńlá ó ti fọ́nà bọ́ sí ọwọ́ déré gidi gan. Wọ́n bá pàdé ní church ni pastor olùṣọ́-àgùntàn Christ Grace Church ló bá ní kí mọ̀mọ́ gbàdúrà ló bá gbé omi àdúrà kan lé wọn lọ́wọ́ kán mọ̀ gbà lọ náà. Àwọn kọ́ ló wà ní set, àwọn kọ́ ló wà ní target pé kí ìyá sáà mọ̀ gbàdúrà lọ títí dijọ́ kejì. Ó ga. Ìyá bá ń gbàdúrà lọ ní pastor ló bá gbé Tangbogbo kúrò ní vicinity church yẹn. Wọ́n náà bá lọ sí location míì. Location táwọn lọ ó wá bọ́ sí ibojì tí wọ́n sin òkú sí. Ó ní pastor bá gbé omi Ragolis water ló bá gbé ní ibi ibojì yẹn, ló bá ní kí ó fi wẹ̀. So kò lè fi wẹ̀ ní beside ibojì yẹn pé torí pé ẹ̀rù ń bà wọ́n wá súnmọ́ gbogbo ibi táwọn wíyàn, bó kì í ṣe pé ibi kan tó tóbi gbàngbàngbà náà, wọ́n wà ní the same circular place náà ni. Ó níbi tó ti wá wẹ̀, ó wá jẹ́ níbi ṣọ́ọ̀bù níwájú ṣọ́ọ̀bù. Pásítọ̀ yẹn ṣáà ṣe kọ́nà rẹ̀ tó yẹ yín tó ṣàfihàn pé arábìnrin yìí wẹ̀ níwájú, ó ní solar light wà níwájú ṣọ́ọ̀bù. So kóun lè bá mọ̀ rí náà kí ẹ̀rù mọ̀ bà. That was nǹkan tí wọ́n come in conclusion. But listen to that story, ó dàbí ẹni pé pásítọ̀ yẹn
ó ti mọ̀ọ́mọ̀ arrange ẹ̀ bẹ́ẹ̀ pé ibi tó máa wá ti wẹ̀ ní at last wájú ṣọ́ọ̀bù ẹ̀ náà fẹ́ kó ti wẹ̀wẹ̀ yẹn ó wá wẹ̀ ìwẹ̀ yẹn pẹ̀lú omi tí pásítọ̀ gbé ní ọmọ ó wá wẹ̀ ìwẹ̀ yẹn pẹ̀lú omi tí pásítọ̀ gbé ní ibojì ó lóun ṣàwá wẹ̀ tán ìgbà tó ń wẹ̀ tán ní ọkàn tiẹ̀ pé ibi ìyókù ó ṣókùnkù iwájú ṣọ́ọ̀bù òun ni iná sólà wà meanwhile it is already planned by that pastor tí wọ́n bá gbọ́ story yẹn dáadáa ó lóun ṣàwẹ̀ tán nígbà tó ń wẹ̀ tán ó ní bó ṣe wẹ̀ tán ó ní atẹ́gùn kan fẹ́ lóun ó ní pásítọ̀ yẹn bá sọ wípé ta ló fẹ́ fi kalẹ̀ nínú àgbà tó jẹ́ pé òun ti ṣe ìràpadà fún ìsìn pẹ̀lú omi ìwẹ̀ yẹn ta ló fẹ́ fi ilẹ̀ lẹ̀ nínú ọkọ ẹ̀ ìyàwó ilé ni o mọ̀mọ́ èèyàn ni o ìyàwó ilé ni tan gbogbo pé ta ló fẹ́ fi kalẹ̀ nínú ọkọ ẹ̀ tàbí àwọn ọmọ ẹ̀ tàbí mọ̀mọ́ ẹ̀ tàbí ẹ̀gbẹ́ ẹ̀ ni tan gbogbo bá sọ wípé òun ò lè fi yẹn kankan kalẹ̀ lẹ̀ o ni pásítọ̀ bá sọ wípé ìgbà tó lè fi yẹn kankan kalẹ̀ lẹ̀ ó tún nìkan tá à ń ṣe sí jẹ́ ká wọlé lọ ó bá sì gbé òun ó sì gbé òun ó gbé òun lọ sí ilé one of the member torúkọ rẹ̀ ń jẹ́ Ahmed ṣẹ́ni pé àfún yín ní receipt eléyìí fún ẹ̀yin kan tẹ́ ẹ̀ nígbàgbọ́ orúkọ rẹ̀ ń jẹ́ Ahmed ló bá gbé òun wọbẹ̀ ó ní atẹ́gùn ti fẹ́ sí òun mọ̀ọ́ká tó ń ṣe mọ́ ẹni tí tó bá sọ gbogbo ẹ̀ ló ń ṣe ni pásítọ̀ ló bá bá ń sùn dájú ṣọ́ọ̀ṣì bá bá ń sùn olùṣọ́ àgùntàn táwọn fọkàn tẹ̀ ó ló bá bá ń sùn. olùṣọ́ àgùntàn ẹ̀yin tèmi ó fẹ́ẹ́ dómi pa ìyàwó èèyàn ni mí o ìyàwó ilé èèyàn ni mí. À ń kọ́ ẹ̀kọ́ ni o gbogbo owó tó bá kọ́ ẹ̀kọ́ mọ́ lórí àwọn ọ̀rọ̀ tá à ń gbé wáyé tí ẹ bọ́ ó ló bá bá ń sùn lẹ́yìn ìgbà tó bá ń sùn tó bá ní tá ń gbogbo ṣe bí owó àjọ kan lánàá àbí níjọ́ wo owó àjọ yẹn kọ́ ló wà ní àkáǹtì ó ní bí ó ṣe gba fóònù nìyẹn tó tẹ àkáǹtì nọ́mbà tó gba gbogbo owó yẹn lọ́wọ́ tó sáǹdì owó yẹn sínú àkáǹtì títí ẹ̀ lẹ́yìn ìgbà tó sẹ́ǹdì ẹ̀ tán ó ló kàn dìlítì ẹ̀ ni ṣe rí i pé bó ṣe ráyè arábìnrin yẹn ṣe pé obìnrin yẹn ó sì ní bírèdì díẹ̀díẹ̀ nítorí ó wà lára àwọn èèyàn obìnrin yẹn gangan wà lára àwọn àyànfẹ́ Ọlọ́run otherwise kò tiẹ̀ ní rántí any of this ó ní bó ṣe gbowó yẹn ni ló bá sọ fún un pé wá ẹ̀dá àlàyé kan nǹkan tó transfer between me and you má sọ fún anybody ó gbọ́dọ̀ sọ fẹ́yàn kankan tó bá sọ fẹ́yàn kankan wàá kú ẹ̀yin tẹ́ wá ra kò tẹ́ lè béèrè kankan bẹ́ẹ̀ láàrin mi àti níta sọ̀rọ̀ tí bó sọ wípé òun fẹ́ ṣe ìràpadà fún ni kí ló tún wá dé tó tún wá yí bẹ́ẹ̀ kò ní òun ò ní ọpọlọ ń gbà yẹn láti béèrè ó ní bó ṣe gbé òun padà lọ bá àwọn mọ́mí òun táwọn ti ń gbàdúrà látàárọ̀ gbogbo nǹkan yìí ṣẹlẹ̀ ní òru ni o ó ní ó ṣẹlẹ̀ ní around 1 a.m. ṣe rí pé already planned ni ó ní ó bá gbé lọ sọ́dọ̀ mọ́mí òun ò sọ fún yàn kankan òun bá ń gbá ìgbésí ayé lọ ó ní láti jọ́ yẹn lòun ti dáràn ìgbésí ayé láti jọ́ yẹn pásítọ̀ yẹn máa gbowó lọ́wọ́ òun ó máa gbowó lọ́wọ́ òun ó máa gbowó lọ́wọ́ òun gbogbo owó ló gbà òun tó jẹ́ pé owó lòun fi ra àwọn ọjà ó wá di pé òun wá gbèsè òun wá fi gbèsè tó bá ti dájọ́ kóun mú owó lówó kóun ṣe báṣubàṣu òun wá di onígbèsè ládùúgbò pátápátá òun di onígbèsè débi pé òun sá òun ò lè sí ṣọ́ọ̀bù mọ́ ní tan gbogbo táwọn èèyàn mọ̀ káàkiri ó ní within that time kó tó di pé òun bẹ̀rẹ̀ sí ní sá ní ṣọ́ọ̀bù ó ní ó dijọ́ kan ó ní wọ́n sáré wá bá pásítọ̀ yìí pé wọ́n sáré wá sọ fún ìyàwó ẹ̀ pé pásítọ̀ yẹn ti fi mọ́tò pààyàn ó ní ó fi mọ́tò pààyàn tó ń gbọ́ òun ò gbọ́ pé ó tiẹ̀ lọ bóyá wọ́n tiẹ̀ pé fún ẹjọ́ òun ò gbọ́ ẹni tì àbí wọ́n arrest ẹ̀ ó ní ìjọ́ yẹn gan òun ti ra aṣọ láwìn níbì kan ó tún wá ra aṣọ láwìn lọ́wọ́ wọn fi gúnyán fún un ó ní pásítọ̀ yẹn wá bá wá sọ fún un pé ṣé o rí pé òun pààyàn ṣé o rí pé wọn ò pé ń fẹ́jọ́ ó léèyàn tó ń pa yẹn ó ní ó gbẹni ó ní tó bá fi tán gbogbo tó bá fi lè sọ fún anybody bí wọn ní ó ṣe gbẹ láàyè nìyẹn ó ní ẹ̀rù túbọ̀ bá òun again òun ò sì sọ fẹ́yàn kankan so yẹn òun fi ọkàn òun fi ń bọ́rọ̀ Ọlọ́run sọ̀rọ̀ òun ò sọ fún anybody but òun ti jẹ gbèsè tó jẹ́ pé òun ò lè gbogbo ẹ̀ ṣáà ti dàrú ó ló wá yá ó ló wá pé òun ó wá ní tán gbogbo mo mọ̀ pé ó ti jẹ gbèsè káàkiri mo mọ̀ pé kò sówó lọ́wọ́ ẹ mọ́ mo mọ̀ pé gbogbo ìlọsíwájú ẹ ó ti padà sẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ wò mí ọ̀rọ̀ yín ò ní padà sẹ́yìn o gbogbo ẹni tẹ́ gbọ́kànlé kò ní lù yín jìbìtì o olùṣọ́ ṣọ́ọ̀ṣì ó lu obìnrin ní jìbìtì òbò ó tún lù ní jìbìtì owó jìbìtì ara ó tún kó bọ́kọ ẹ̀ gan ó kó bá àwọn ọmọ ó kó bá mọ̀mọ́ ló bá sọ pé òun mọ̀ kó jẹ gbèsè o bẹ̀bí òun ṣe ń wù ẹ̀ yìí àánú ẹ̀ gan ṣe mí ṣe mọ̀ pé ṣé Ọlọ́run náà ni àánú ẹ̀ ń ṣe mí tó bá fẹ́ rí ọ̀nà àbáyọ gbogbo nǹkan ẹ̀ tó ti lọ kó padà kí bísínẹ̀sì ẹ kó tún ní lọ síwájú bí tàtẹ̀yìnwá lọ bẹ ìyàwó mi lọ bẹ ọ̀rẹ́ ìyàwó mi ibi tí mo ti sọ fún yín pé jealousy ló set in nítorí pé wọ́n rí pé obìnrin yìí ọmọ ajé ni ìyàwó wá fẹ́ clear rẹ̀ kúrò ní ojú ọ̀nà òun ni wọ́n ló fi lu ọkọ rẹ̀ pásítọ̀ nítorí pé ìyàwó fẹ́ get ready
èèyàn tó ọjọ́ ṣe òwò kankan náà, you understand? Mo sọ fún yín pé orogún òwò ló le jù. Òun ló fi lo ọkọ rẹ̀ olùṣọ́ àgùntàn pásítọ̀ Christ Grace Church nílùú Ìjàdù, Adó Èkìtì, kí wọ́n fi clear arábìnrin yìí. Wọ́n wá lù ní jìbìtì owó, wọ́n lù ní jìbìtì ara, wọ́n lù ní jìbìtì gbogbo, wọ́n lù ní jìbìtì obìnrin ó di ìdàkudà, wọ́n gba kádàrá rẹ̀ lọ́wọ́ rẹ̀, wọ́n sọ ẹrù lórí ẹ̀. Ní èèyàn tá a fọkàn tán, èèyàn tá a fi pé àwọn ni intermediary between àwa àti Ọlọ́run. Ẹ̀yin tèmi, ṣé èèyàn lè wà nírú chọ́ọ̀chì irú pásítọ̀ yìí kí àdúrà gbà? Fún di èyí, èmi náà kọ́ ẹ̀kọ́ nẹ̀yìn tèmi o, we are only teaching here. Ṣó yé yín? Ṣé èèyàn lè wà nírú chọ́ọ̀chì báyìí kí èèyàn máa gbàdúrà kí àdúrà gbà? Ṣé èèyàn lè wà nírú ìlú yìí, irú àwọn pásítọ̀ yìí wà? Àforí ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn. Ìkànnì yẹn o, ìkànnì yẹn èyí tí wọ́n fẹ́ fi ṣẹlẹ̀ kejì. Fún ẹ̀yin tẹ́ bá sọ wípé ájíà, dádì church ló ń sọ, àwọn dádì mọ́sálásí ńkọ́? Àtàwọn dádì mọ́sálásí náà. Ṣé irú èyí tí mo sọ fún yín, ǹjẹ́ àwọn nínú ọkàn yín, ǹjẹ́ àwọn jẹ́ èèyàn Ọlọ́run? Ǹjẹ́ àwọn jẹ́ rí pastor? Ǹjẹ́ àwọn jẹ́ original pastor? Àbí wọ́n sápamọ́ sí abẹ́ ẹ̀sìn, wọ́n pera wọn ní pastor? Ọ̀pọ̀lọpọ̀ wà bẹ́ẹ̀ tí wọ́n sápamọ́ sí abẹ́ ẹ̀sìn, tí wọ́n sápamọ́ sí abẹ́ church, tí wọ́n pera wọn ní pastor. So many examples. Fún ẹ̀yin tẹ́ wá sọ pé àwọn dádì mọ́sálásí ńkọ́? Àìmọye tí wọn ò kí ń ṣe imam, tí wọn ò kí ń ṣe àfáà, tí wọn ò ṣe wòlíì, tí wọn ò ṣe deacon, tí wọ́n sápamọ́ sí abẹ́ ẹ̀sìn tó ń jẹ́ ìsìlámù àbí Christianity. Ẹ̀yin ẹ wo eléyìí náà. Arákùnrin yìí, nígbà tí ó dàbí pé maybe something happened, tí iwájú ò ṣe lọ, tí ẹ̀yìn ò ṣe padà sí, tí gbogbo ẹ̀ dúdú bíríkítí, ni arákùnrin yìí wá wò pé ibo ni òun lè sápamọ́ sí? Jẹ́ kó ń sápamọ́ sí abẹ́ mọ́sálásí. Òun kúkú mọ alifu bàtà sa díẹ̀díẹ̀, òun sì mọ fatia, kó mọ kó àwọn ọmọ ní kéwú. Ẹ̀yin tèmi, bó ṣe dé àdúgbò yẹn nìyẹn tó bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọmọ yìí ní kéwú, tí wọ́n sì ń pè ní ṣéwù, tí wọ́n pè ní ṣéwù, kódà tó mọ̀ ń ṣe mọ̀lúdì pàápàá, kódà ó ń ṣe wòlímọ̀. Eléyìí ó wà ní lábẹ́ prógrámù Alhaji wa Oríyọmí Hamzat. Àṣé ibi tó sọ pé wọ́n kọ́ àwọn ọmọ ní kéwú, maybe initially it started with a good mind, but later bóyá àwọn kan ajá kẹmọ́ lọ́wọ́, wọ́n introduce ẹ̀ sí nǹkan tó yẹ kí wọ́n introduce ẹ̀ sí, ló fi wá di pé at the end of everything, ṣíṣe nìyẹn tá a pè ní ṣéwù. Àṣé ó ń bá àwọn ọkùnrin lò pọ̀, àwọn ọmọ ilé kéwù rẹ̀ ló ń gún wọn láti fùrọ̀, lámọ́ bá wọn ṣeré títí tí wọ́n fi pọ omi lára. Àwọn ọmọ tó jẹ́ pé wọn ò mọbìnrin rí, òun ò mọkùnrin rí o. Òun ló dàbí pé ó ń já wọn lábàálé, ló ń kọ́ wọn bí wọ́n ṣe ń dà, ó sì pera rẹ̀ ní ṣéwù. Ẹ̀yin tèmi, arákùnrin yìí ó ṣe alákọ̀ọ́kọ́, wọ́n ní ẹ̀bù láṣìírí. Ó ṣe lẹ́ẹ̀kejì, wọ́n ní ẹ̀bù láṣìírí. Ìyàwó rẹ̀ gan sá pé wọ́n ní káwọn mọ̀ bò wọ́n láṣìírí. Ìyàwó ò lè sọ, ìyàwó sá, ìyàwó kò gbọ́ ọmọ, nítorí ó ti ń penetrate irú habit yìí, even bóyá pẹ̀lú àwọn ọmọ ìyàwó fi sá lọ, pẹ̀lú àwọn ọmọ ó ní ìyàwó òun fi lẹ̀lẹ̀, ló wá ṣe pẹ̀lú àwọn ọmọ àdúgbò, àwọn ọmọ tó kó tira, tó ń kọ́ ní kéwú. Even nígbà tí wọ́n expose ẹ̀ tán, tí ó rò pé bóyá business as usual, wọ́n fòun kalẹ̀, kódà wọ́n ló lọ kó instrument jọ, ó lóun fẹ́ ṣe mọ̀lúdì. Wọ́n láwọn aládùúgbò wa wò, ṣé bàbá yóò mọ̀ nǹkan tó ń tiẹ̀ dá lọ́rọ̀ ni? Àwọn kan wá wà, wọ́n pe máàkì wọn ní aláṣìírí nínú ọ̀rọ̀ náà. Àwọn kan wá wà tó jẹ́ wípé wọ́n wá fẹ́ mọ bò ó láṣìírí again lẹ́yìn this third one. Tí bá sọ pé third one, not be crazy pé bóyá third person o, set. Tó bá jẹ́ wípé ìgbà tó kọ́kọ́ penetrate the first set yẹn ni wọ́n ti tú àṣírí ẹni, kò ní penetrate the second set. Débi pé àwa penetrate the third set. Tí mo bá sọ pé first set, bóyá àwọn ọmọ tó ń lọ bí 5-10, maybe for example, the second set, bóyá àwọn ọmọ tó ti ń lọ bí maybe 10, maybe. Third set, bóyá àwọn ọmọ tó ti ń lọ bí maybe 20, maybe. Kó tó wá gbàmú, wọ́n tó wá tú àṣírí ẹ̀ pẹ̀lú èèyàn kan, táwọn àwọn àdúgbò náà, àwọn tó witness, tó wá verify ní Oríyọmí Hamzat platform. Ẹ̀yin tèmi, ó lágbára. Ó ní agbára. Okay, àwọn ọmọ tí wọ́n bá sùn, àwọn ọmọkùnrin tí wọ́n bá sùn látẹ̀yìn, tí wọ́n gbà àtọ̀ or whatever tí wọ́n bá wọn ṣe, ǹjẹ́ ayé àwọn ọmọ yẹn máa remain the same? Nínú pé ẹni kí wọ́n máa dákẹ́, ẹ mọ́ tó àṣírí tí nǹkan bá ti ṣẹlẹ̀. Ǹjẹ́ ayé àwọn ọmọ yẹn kò ti rí bó ṣe rí? Ọmọ tó mọ̀ kankan tó wá introduce sí irú act yẹn, báwo lẹ ṣe fẹ́ kí ọmọ yẹn gbé ìgbésí ayé rẹ̀ to the end of his life? Báwo lẹ ṣe fẹ́ kó gbé? Ẹ̀yin ìka èèyàn yìí, tó bá jẹ́ pé wọ́n ti tú arákùnrin yìí àgbà tí wọ́n kọ́kọ́ gbámú, tí wọ́n ti tú láṣìírí, ìjọ máa ṣe the second set. Ẹ̀yin kan, gbogbo yìí tá a sọ kalẹ̀ lẹ̀, tí wọ́n bá tún wà ní London tabernacle àbí umbrella, pé kò yẹ ká máa sọ jáde nǹkan tó ti ṣẹlẹ̀, kò yẹ ká tó máa sọ, ìwọ náà mọ̀ pé ara wọn ni ẹ́. Ìwọ náà mọ̀ pé ìkan wà nínú kan, ìkan kan wà tó ń ṣe, tó wá sápamọ́ sí abẹ́ pé wọ́n ní ká mọ̀ tó àṣírí, wọ́n
wọ́n fi yín lẹ́lẹ̀ wọ́n rò pé stop ni ẹ tún continue tán bá ní kẹ́ mọ́ tó àṣírí wọ́n rò pé stop ni irọ́ ẹ̀ lè stop tí wọ́n bá wá wà ń bẹ̀ yẹn tó tún wà tó wà lọ́dọ̀ pé kò yẹ kẹ́ ẹ mọ́ sọ ìkà èèyàn ni ẹ́ ìkà èèyàn ni àìjíà ṣe bó ti ṣẹlẹ̀ kò yẹ kẹ́ ẹ sọ síta wetin ní nǹkan tó ń disturb mi lọ́kàn ó wá ní kí n mọ̀ sọ bóyá tí mo bá sọ ibi tí màá ti lálàáfíà nìyẹn ẹ wá ní ká mọ̀ borọ́ ká mọ̀ bo ìkà ìwọ tó bá mọ̀ pé wà lára tó ń bo ìkà ara wọn ni ẹ ìwọ check ara rẹ wàá rí pé nǹkan kan wà tó ń ṣe tó dáa nǹkan kan wà tó ń ṣe tó dáa nǹkan kan wà tó ń ṣe tó dáa ẹ̀yin tèmi ṣé eléyìí tí mo wá sọ yìí ṣé kò ṣe example àfa Jamiu tó ń bá gbogbo àwọn ọmọ rẹ̀ àti àwọn ọmọ ilé kéwú tó ń bá wọn sùn ní fùrọ̀ ṣé kò jọmọ́ mo fi sọ fún yín pé gbogbo nǹkan tá a bá gbé wá sàlẹ̀ fàì wàláì fact ni facts and nothing but facts so therefore ẹ̀yin tèmi ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn level wo ni wọ́n wà this is Ajia on point always using my words to help others mo fẹ́ kó wo past videos mi